من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين فإن انتهوا فإن الله غفور رحيم. أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. nínú àwẹ̀ yìí. nínú àwẹ̀ tá a wà yìí. nínú àwẹ̀ yìí. nínú àwẹ̀ yìí. bá a ṣe wọnú àwẹ̀ yìí. bá a ṣe wọnú àwẹ̀ yìí. gbogbo òfin tọ́lọ́run fẹ́ bá wa lò. gbogbo òfin tí Ọlọ́run fẹ́ bá wa lò. tó fẹ́ ṣe lófin fún wa. tó ló fẹ́ ṣe ní òfin fún wa. ó so papọ̀ mọ́ àwẹ̀. ó so papọ̀ mọ́ àwẹ̀. ní wíwọnú oṣù Ramadan. wíwọnú oṣù Ramadan. bàbá ń sọ pé ayatul ahkam làwa ń kọ́ ní Morkaz. Tefsir yẹn nínú class ayatul ahkam òun ni wọ́n kọ́ ọmọ yóò jẹ́ kó mọ àwọn òfin tó rò papọ̀ mọ́ Islam. gbogbo òfin tí àwọn èèyàn ń gbé wá ní ìsìn pé Islam ní ó rí yà lọ́tọ̀. òfin pàyànpàyàn ẹ ti rí inú àyà yìí má bá wọn jà má pa wọn bí wọn bá wá fẹ́ pa ẹnu mọ́ṣáláṣí kò ní kó káwọ́ gbéra. gbogbo ohun tá à ń kọ́ nínú Morkaz gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú òfin tí ọmọ ẹ ó fi yanjú ara ẹ kì í ṣe pọ́ ọmọ ó wà á fúnra ara ìhà òdìdí àlùkùránì tán pátápátá yóò kọ́ àwọn òfin tó ní í ṣe pẹ̀lú báwo la ti ṣe léyìí báwo la ṣe léyìí tẹ́lẹ̀ yìí bá dé báwo ni kò ṣe táyàn bá wá fẹ́ pa ẹ́ báwo ló ṣe ṣe táwọn èèyàn bá kọjá àlà sọ́dọ̀ rẹ kí ni kó o ṣe tán bá wá ka ẹ mọ́ṣáláṣí má wàá fọwọ́ lẹ́rọ̀ pé tẹ bá gbà tẹ tí ọ̀tún ẹ tún gbà tó sì rárá má ṣe bẹ́ẹ̀. tó tẹ̀fsírì tá a kọ́ nìyẹn. ayatul ahkam lòfin òfin àwọn àyà òfin agbáwẹ̀ tó wà ń bẹ̀ ìtaàtì wa wọlé nìyẹn. kí ló tọ́ nínú Islam kí ni ò tọ́ èwo ló jẹ́ Islam èwo ni ò jẹ́ Islam. èwo la nẹ́bí ṣe èwo la gbọ́ yé àwọn ànẹ́bí àwọn àlùfáà tó dá lẹ́jọ́ wípé ká máa ṣe èwo ló ní a máa ṣe. torí ní ìsìn Islam fẹ́ di nǹkan tọ́pọ̀lọpọ̀ míì tí wọ́n tiẹ̀ ń kúrò nù ẹ̀ pé wàhálà ṣe wá pọ̀ tó báyìí. ó ń jẹ́ kẹ́lòmíì rí pé tó dáa bẹ́ẹ̀ kó máa rí báyẹn àbí kò dáa. gbogbo ẹ̀ látọ̀ ọ́ bọ̀
mo ń ṣe recapping Amakumullah. fún wa n tí ká recap gbogbo ẹ̀ Amakumullah. ká wá lè wọnú ká mọ èyí tá a fẹ́ wọnú. irun tọ́lọ́ ń ṣe lọ́rùn èèyàn fún wa mo sọ rí pé àna halkọ ni kò sí irun tọ́lọ́run dá àsìkò fún. kò sí irun tọ́lọ̀ ń dá àsìkò fún. ó ní akásùbà lóòótọ́ ọlọ́run ní ká kí àsùbá lóòótọ́. àsìkò àsùbà yẹn àsìkò àsùbá yẹn báwo la ṣe mọ̀ báwo la ṣe mọ̀ ọ́. àyílà ó ní ká kí àyílà ọlọ́run ní ká kí. àsìkò àyílà yẹn báwo la ṣe mọ̀ àsìkò àyílà yẹn báwo la ṣe mọ̀ ọ́. àlásàrì ó ní a kí ọlọ́run ní ká kí àlásàrì. bẹ́ẹ̀ ni mọ́gíríbì bẹ́ẹ̀ ni mọ́gíríbì. bẹ́ẹ̀ ni ìṣáì bẹ́ẹ̀ ni ìṣáì. táànẹ́bì náà ló wá sọ pé sallallahu alayhi wa sallam. ẹ̀yìn àyílà o àsùbà o báyìí lẹ ṣe máa kí. níbo ọlọ́run ti sọ pé wọ́n fẹ́ kásùbà rákà méjì ni o kò sí. tẹ bá fẹ́ ká ilá rákà mẹ́rin tẹ bá fẹ́ ká lásàrì rákà mẹ́rin mọ́gíríbì rákà mẹ́ta ṣáì rákà mẹ́rin ọlọ́run ò la. ó kàn wá ní ànábì wá ní Sallallahu alayhi wa sallam. ànábì ó kì òun ló kí méjì rákà méjì lásùbà mẹ́rin lálà àyílà mẹ́rin lálà sárì mẹ́ta ní mọ́gíríbì mẹ́rin ní ìṣáì inú bánẹ́bì ti kí wọ́n rí bó ṣe ń kí tàwátúrù rírí bọ́n ṣe ń kí yẹn ní kálukú fi gbà á. Allahu akbar. bí àlàyé tí mo ń sọ yìí wọn kọ́ yàn wípé nísìn ọmọ rẹ tó bá bí o ṣẹ̀ṣẹ̀ ní kọ́ wípé àṣùbà méjì yóò rí bó ṣe ń kí. bẹ́ẹ̀ làyílà yóò rí bí wọ́n ṣe ń kí bẹ́ẹ̀ làlásàrì bẹ́ẹ̀ ni maghrib bẹ́ẹ̀ ni ṣáì. ẹnìkan ò ní dé kó máa sọ wípé báyìí méjì ni wọ́n ń kásùbà o lẹ́yìn tó dé tá a ti rọ́gọ́rùn-ún ọdún mẹ́ta tóun ló ṣẹ̀ṣẹ̀ wá máa láyé wa wípé bí wọ́n ti ń ka ìlàrè ẹni tí mò ń wí nìyẹn mo sọ pé àdìsí Buhari kò lọ òun kọ́ ló ṣẹ̀ṣẹ̀ wá kọ́ wa bá a ṣe ń kírun. Hayyakumullah. ẹ̀yin ọgọ́rùn-ún ọdún mẹ́ta tánẹ́bì ti lọ ṣé wọn kírun ìrun wọn ò dání. ẹni tí ò lágbọ́yé tí ò mọ òkàtìrà mi ó ṣe ń rí yẹn ẹ máa ń pè Buhari nǹkan kan ẹ máa ń pè wọ́n ń bú Buhari. ó jẹ ní
ààwẹ̀ tá à ń gbà dáhùn Ramadan àmọ́ ìsìláàmù kọ́ ló dé ló sọ oṣù ní Ramadan Muharram Safar Rabiul Awwal Rabiul Sani Jumada al-Ula Jumada al-Sani Rajab Sha'ban Ramadan Dhul-Qa'da Dhul-Hijjah الحجة Shawwal Dhul-Hijjah so Ànábì ò lè rí inú àyà o lè ní nínú àyà ìgbé àmà wà ní iye gbogbo iye orúkọ tó dùn jẹ́ káwá bá nínú àyà. ó sì ní rí káàdìsì wa sọ wípé Muharram o oṣù báyìí ni o yóò máa jẹ́ Muharram Lárúbáwá ti lórúkọ tí wọ́n ń pè é kánàbì tó dé. Lárúbáwá ti lórúkọ tí wọ́n ń pè àwọn oṣù méjèèjìlá kánábì tó dé. Mu'tamar Najir Hawan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn orúkọ oṣù yẹn nìyẹn. Bàbá karùn-ún tẹ̀ta sànẹ́bì ló tún un ṣe asrul jahili nìyẹn pé eléyìí báyìí ẹ máa pè báyìí eléyìí báyìí ẹ máa pè báyìí ló fi Muharram Safar Rabiul Awwal Rabiul Thani Jumadal Ula Jumada Thaniya ló tó lọ bẹ́ẹ̀ Dhul-Hijjah Dhul-Qa'da Dhul-Hijjah. Torí bẹ́ẹ̀ l'Ànábì bá wọn Ànábì lò ó bẹ́ẹ̀ là ń lòdì. Oṣù kan péré lọ́lọ́run dárúkọ ẹ̀ nínú al-Qur'an torí pé shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an látòkè kan lẹ̀ Qur'an látòkè délẹ̀ kò dárúkọ oṣù kankan. ìyẹn túmọ̀ yìí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó dé nǹkan tó rán òun nìyẹn nǹkan tó wá ṣe nìyẹn ó. ntànàbí wa ránkọ́ nìyẹn ọ̀rọ̀ pé oṣù báyìí oṣù àkọ́kọ́ nǹkan báyìí ní kẹ́ pé oṣù ẹlẹ́ẹ̀kejì nǹkan báyìí ní kẹ́ pé ntànàbí wa ránkọ́ nìyẹn bàbá ńlá bàbá rẹ̀ karùn-ún lọ́hùn ló ti fi lélẹ̀ ló ti forúkọ fún àwọn ọmọ méjèèjìlá nígbà tànàbí sì dé kò yà sí yẹn rárá nígbà tọ́lọ́wọ́ ó sì dárúkọ nínú gbogbo oṣù Ramadan nìkan ló dárúkọ náà Al-Qur'ani. kí ló ṣe tí ò dárúkọ àwọn oṣù tó kù. kí ló wá fà á tí ò dárúkọ àwọn oṣù tó kù. torí kò ní pàtàkì ìbásopọ̀ tó jọ mọ́ nǹkan tí Ànábì mú wá. torí tí Ànábì mú wá ààwẹ̀ yìí òun ni nínú oṣù lẹ́gbàá Ramadan nìkan la ní Al-Qur'ani dárúkọ. Al-Qur'ani dárúkọ ẹ̀ la fi mọ Ramadan pé oṣù Ramadan a fẹ́ máa gbààwẹ̀ a fẹ́ máa ṣe ìbádà nú ẹ̀. àwọn ìbádà yẹn á kírun ìbádà ni kò mọ lórí ẹ̀ tí wọ́n fi ń sin lọ́hùn ó pọ̀
ànábì nú ẹ̀ òun náà ò tún ṣe gbogbo ẹ̀ tán Allahu Akbar. àwọn àlùfáà dé kí ni ìbádà irú eléyìí ìbádà nìyẹn wọn kò mọ̀ tí ànábì ló sọ ànábì kọ́ ló sọ gbogbo ẹ̀ àmọ́ gbọ́yé àwọn àlùfáà ni wọ́n fi tù. àwa wá dé láyé ìsìn gbogbo ẹ̀ láàmú ní pé ìbádà ni ó gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ ṣe ẹni tó ń jẹ́ ìbádà tó lè fi sin lọ́hùn ànábì ti júwe àmọ́ bó ṣe júwe yẹn gbogbo ẹ̀kọ́ ló ṣe. torí tí tó kojú ànábì ó pọ̀ tayọ kó máa rí ààyè ṣe gbogbo ẹ̀. sallallahu alayhi wa sallam. wọ́n ti ogun kan dé wọn ní tí bẹ́wù lẹ̀ tán ìmí tó ti dìde wọ́n sì gbọ́dọ̀ kojú ẹ̀. ààyè tó fẹ́ fi ṣe gbogbo ẹ̀dá. àmápèjúwe tó ti mú wá yẹn pé eléyìí ìbádà ni o nǹkan báyìí ìbádà ni o táwọn àáfàá wa dé wọ́n wá ń ṣàlàyé ẹ̀ pé bó ṣe ṣe ìbádà nìyí àwọn tó ṣe báyìí torí báyìí ìbádà ni yẹn la gbọ́yé. bẹ́ẹ̀ yẹn yóò wá lọ sára ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí ànẹ́bì sọ lápèjúwe nínú hadith tá a máa kà gbogbo ọmọ tó ń kéwú lọ́wọ́ ló mọ̀. ẹ̀rí inú arba'una hadith ó wà ń bẹ̀. baynama nahnu julusun inda rasulillah banka iz tala alayna rajulun شديد بياض الثياب شديد سواد الشعر لا يعرفه منا أحد ولا يرى عليه أثر السفر حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع يديه على فخذيه أخبرني عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. قال صدقت. جبنا له يسأله ويصدقه. وقال أخبرني عن الإيمان. قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وأن تؤمن بالقدر خيره وشره. قال صدقت. قال أخبرني عن الإحسان. قال الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. قال صدقت. أخبرني عن الساعة. وقال ما المسؤول عنها بأعلم من السائل. قال فأخبرني عن أماراتها. قال أن ترى ربتها وأن ترى الكفاة العراة رعاء الشاة يتطولون في البنيان. رعاء الشاة صدق رسول الله صلى الله عليه وسلم. ànábì kọ́ wa ní gbogbo ẹ̀sìn
Ànábì kọ́ wa ní gbogbo ẹ̀sìn. èyí tó bá ti yàtọ̀ sí báyìí Ìtó bá ti yàtọ̀ sí báyìí. kì í ṣẹ̀sìn Kì í Islam. ṣẹ̀sìn Islam. ما شاء الله صلى الله عليه وسلم àárín ọ̀tọ̀ Islam gbogbo tó kàkalẹ̀ yìí pé Islam ni àtẹ̀sìn ni èwo ni pípààyàn nú ẹ̀. Gbogbo nǹkan kàkalẹ̀ yìí látòkè délẹ̀ èwo nípa pípààyàn nínú ẹ̀. kò sí ọkà bóyá ọ̀pọ̀lọpọ̀ kí n tú tọ́ bóyá tún bá mi bẹ̀rẹ̀ hadith yẹn. عن عمر رضي الله تعالى عنه látọ̀dọ̀ Umar ọlọ́run kó bá wa yọ́nú sí. بينما نحن جلوس عند رسول الله ذات يوم lọ́jọ́ kan gbogbo àwọn jókòó lọ́dọ̀ ànẹ́bì إذ طلع علينا رجل ọkùnrin kan kọ̀ yọ sáwọn ni. شديد بياض الثياب irun ẹ̀ aṣọ ẹ̀ funfun pin شديد سواد الشعر irun ẹ̀ dúdú. لا يرى عليه أثر السفر so eléyìí jọ bẹ́ẹ̀ ni pé bóyá ó ṣẹ̀ṣẹ̀ jáde nínú ilé ló bọ́ sọ́dọ̀ wa a sì mọ̀ ولا kò يعرف sápẹ̀rẹ̀ أثر ìrìn àjò lọ́dọ̀ ẹ̀ السفر pípẹ́ arìnrìn àjò lélẹ̀ ولا يعرفه منا أحد ẹnì kan ò mọ̀ حتى جلس إلى النبي صلى الله عليه وسلم ọ̀dọ̀ ànẹ́bì ló dé ó sì jókòó síwájú ẹ̀ فأسند ركبتيه إلى ركبتيه ó fi orúnkún ẹsẹ̀ méjèèjì ó fi kan orúnkún ẹsẹ̀ ànẹ́bì ووضع كفيه على فخذيه ó wá kó ọwọ́ ẹ̀ méjèèjì ó gbélé itan ànẹ́bì báyìí وقال ó wá ń sọ wípé يا محمد ìwọ Muhammad أخبرني عن الإسلام fún mi ní ìròkè ló ń jẹ́ Islam. فقال رسول الله صلى الله عليه ànábì وسلم wa sọ fún yín pé الإسلام n ti ń jẹ́ Islam أن تشهد أن لا إله إلا الله kọ́kọ́ ni pé kò ṣe ṣàádà pípé Ọlọ́run nìkan ni kò sí ọba mi tó ń jẹ́ Ọlọ́run yẹn lẹ́yìn Ọlọ́run. وأن محمدا رسول ó الله sọ pé adé Muhammad òjíṣẹ́ ẹ̀ ni. وتقيم الصلاة ìkẹta ń bẹ̀ máa kírun وتؤتي الزكاة kẹrin kò yọ zaka وتصوم رمضان kò gbàwẹ̀ Ramadan وتحج البيت kò sì lọ sí hajj إن استطعت bá إليه lágbára ẹ̀. سبيلا kò bá lágbára àti lọ. قال صدقت ó bi ànábì bẹ́ẹ̀ ànábì fèsì yẹn lọ́ba ní òótọ́ ló sọ. وعجبنا له àwa ń ṣe mọ̀ yí pé ìwọ tó dé tó ń béèrè ويصدقه tó sì ń sọ pé òótọ́ ni òótọ́ ni òótọ́ ni ó ti mọ̀ ń pẹ́ tẹ́lẹ̀ rí. قال ọba tún sọ wípé فأخبرني عن الإيمان ẹlẹ́ẹ̀kejì nìyẹn èèyàn tó lè di mùsùlùmí kó máa wí gbogbo nǹkan tá à ń wí tá a kà kalẹ̀ yìí kó ṣe tí ò jẹ́ mùmínì. الله أكبر الله أكبر ọ̀hán ni فأخبرني عن fún mi ní òfin ló ń jẹ́ الإيمان ìmánì. gbogbo ètò ọkọ̀ àkàlẹ̀ yìí tí mo béèrè tó wí kò tí ì sí ìmánì nínú ẹ̀. الله أكبر ọwọ́ àfúnlẹ́sì pé أن تؤمن بالله gba Ọlọ́run gbọ́ وملائكته gba àwọn màláìka rẹ̀ gbọ́ وكتبه gba àwọn tírà ẹ̀ gbọ́ ورسله gba àwọn òjíṣẹ́ ẹ̀ gbọ́. واليوم الآخر láì pé gbogbo kan tó ń ṣe gbàgbọ́ yẹn tó ń ṣe láyé ó padà lọ jábọ̀ ẹ̀ lọ́rùn. وأن تؤمن بالقدر خيره وشره ó wá sí ń bẹ̀ ńjọ́ tí wọ́n ń dá ẹ ó sì ń bẹ̀ ńjọ́ tó ń kọ kádàrá ẹ̀. الله أكبر tó bá ti wá wà nínú nǹkan tá a fi mọ̀ ẹ́ pé mùmínì ni ẹ́ gba ìmánì kádàrá gbọ́
khairihi ó dáa ní o ọlọ́run dáa ó dẹ̀ dáa ní ó pínpín ire fún ẹni gbà pé ọlọ́run ló ṣe wa sharrihi ó pínpín aburú fún ẹni gbà pé ọlọ́run ló pín fún ẹ. Allahu akbar. qala sadaqta. tó bá tún fún lésì pa òótọ́ ló sọ. qala fa akhbirni anil ihsan. fún mi ní ròǹpa dáadáa. qala. ànábì wa fèsì pé. anta abuda allaha ka annaka tarahu. inú kéèyàn ṣe dáadáa ni kò sin lọ́hùn bí ìgbà tó lọ́hùn ń rí ẹ bí ìgbà tó ń rí. fa in lam takun tarahu fa innahu yarahu. gbà ipò ń rí ẹ. qala fa akhbirni anis sa'a. àwọn àtúnbí léèrè pé fún mi ní ròǹpa ọjọ́ alkiyama. qala. wọ́n á fún lésì pé. mal mas'ulu anha bi'alama minas sa'il. ẹ wo ni amọ̀rọ̀ bí ní ọ̀yọ́ ìwọ mọ́jú èmi lọ. Allahu akbar. Sallallahu alayhi wa sallam. qala fa akhbirni an ó ní kó amaratiha. máa rí bẹ́ẹ̀ fún mi lápẹẹrẹ tá a fi mọ̀ nípa alkiyama dé. udhina lilladhina yuqatalun. uzina lilladhina yuqataluna bi'annahum zulimu. àwa mú yọ̀ǹda wá ní ìsìn Allahu akbar. fún gbogbo àwọn tí wọ́n ń pa wọ́n tí wọ́n ń bá wọn jà. bi'annahum zulimu. torí pé àwọn tí wọ́n ń bá yín jà yẹn lalábòòsí. wa inna allaha ala nasrihim laqadir. ọlọ́run tó sì dá yín ó lágbára láti ràn yín sí. alladhina ukhriju min diyarihim bighayri haqqin. àwọn tá a lé wọn lé la fún ní yọ̀ǹda pé kí wọ́n jà. ukhriju min diyarihim bighayri haqqin. wọ́n lé wọn lé bighayri haqqin láì lẹ́tọ̀ọ́ ẹ̀. illa an yaqulu rabbuna Allah. èyí tí wọ́n kàn ń sọ ní pé ọlọ́run lọ́lọ́run wà. walawla daf'ullahi an-nasa ba'dahum bi ba'din. èyí tá a fi yọ̀ǹda fún yìí ni pé tí ò bá sí ààbò bẹ́ẹ̀ bá dáàbò bora yín. lahuddimat sawami'u mọ́ṣáláṣí àbíbi ilé ìjọsìn wa biya'un àti sínágọ́gù wa salawatun. àti àwọn ọlọ́run ṣe lọ́lọ́run ó ràn ṣe. ẹni bá ran Ọlọ́run ṣe lọ́lọ́run ó ràn ṣe. inna allaha laqawiyyun aziz. òfin ẹ. alladhina in makkannahum fil ardi aqamu salata. èyí ni pé ẹni tí immakannahum fil ard. alladhina in makkannahum fil ardi aqamu àwọn salata. tí a ràn ṣe táwọn wí tá a bá fi wọ́n lẹ̀ tí wọ́n wà tí wọ́n tẹ́nìkan ò dààmú wọn. aqamu salata. ọlọ́run ni wọ́n máa sìn ní tiwọn. wa atawu zakata. má lọ fínrán nìyẹn. Allahu akbar. aqamu salata wa atawu wọ́n zakata. máa yọ zaka. wa amaru bil ma'rufi. wọ́n máa pàṣẹ ṣe dáadáa. wa nahaw anil munkar. wọ́n ó sì máa kọ̀ fáwọn èèyàn yìí pé ẹ má ṣàbùrú. walillahi aqibatul umur. ìgbẹ̀yìn ọ̀rọ̀ ta ló mọ̀. so eléyìí ẹ bá rọrọ pé ẹ bá wọn jà yìí
tó ti wọnú ìsìlámù náà ibi tó ti wọnú ìsìlámù nìyẹn ìsìlámù tó gbé wá ìsìlámù kọ́ tó kò sínú nǹkan tí Jibrilu fi ṣàlàyé fáwọn èèyàn. akramakumullah الله أكبر hayyakumullah. حياكم الله آمين. naam èèyàn bẹ́ẹ̀ hayyakumullah. inú nǹkan tí a kà kalẹ̀ yìí tí Jibrilu wá ṣàlàyé irun àwọn kan dìde nínú àwọn àfa là ń pè wọ́n ní fuqaha àwọn àfọ onífíkì ìyẹn náà jókòó tì ni wọ́n ṣe ṣára ẹ̀ ṣára ni wọ́n ṣe ló bí báwo láti kírun ló bí báwo láti gbààwẹ̀ ló bí báwo láti yọ zaka ló bí báwo láti lọ sí hajj fíkíù nìyẹn fíkíù tí wọ́n wá ṣe yìí a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ìmí wa ń bẹ̀ fẹ́ẹ́rẹ́ ànábì ṣe ní ti fíkíù tá à ń sọ yìí صلى الله عليه وسلم mí wa ń bẹ̀ tó yá sí pé lára èyí tá ànábì ṣe صلى الله عليه وسلم làwọn àáfàá ti gbọ́ yé yí pé ẹ ṣe léyìí òun ló di ṣẹ̀ríà àwọn wọ̀nyí làwọn nǹkan tí bí irun ti rí yẹn bẹ́ẹ̀ làwẹ̀ rí kí ni ó já àwẹ̀ kí ni ó bá àwẹ̀ jẹ́ báwo láti wọnú àwẹ̀ báwo láti jáde nú ẹ̀ báàbù yẹn fẹ̀ lọ fẹ́ gbá. تطوير الفقه الإسلامي فقه الإسلام báwo la ṣe develop ẹ̀ tí ó fi dàgbà torí nǹkan míì wà tí ó sí lójú ayé ànábì sallallahu alayhi wa sallam. وسلم tó bá lò ń ṣe súnà kégbèsè ayé ìgbà yẹn tó máa lò. ok anabi yìí jẹ kò mọ ráìsì صلى الله عليه kò وسلم mọ ráìsì rárá ẹ akramakumullah. kò mọ Ànábì ò mọ ráìsì kò mọ àmàlà àtẹ̀bà kò mọ àmàlà kò mọ ẹ̀bà kò mọ yán صلى الله عليه وسلم sallallahu alayhi kò wa sínú sallam. oúnjẹ kò sí nínú oúnjẹ ìran rẹ̀ ò sì mọ́ ìran rẹ̀ ò sì mọ́ nígbà náà nígbà náà. Allahu akbar. tó àwa wà láyé nísìn àmọ́ ráìsì àmọ́ spaghetti akramakumullah. àmọ́ macaroni شاورما شوامة indomie shawarma. pizza. pizza gbogbo èyí tá a mọ̀ yìí gbogbo ìtawà mọ̀ lásìkò tiwa yìí Ànábì ò mọ̀ nígbà tiẹ̀ àwọn sàábé ò sì mọ̀ àwọn sàábẹ́ ò mọ̀ àwọn lárúbáwá àgbà náà ò mọ̀ àwọn lárúbáwá àgbà náà wọn ò mọ̀. a fẹ́ ṣe olóhùn fẹ́ ṣe súnà bá nàbí ṣe ń jẹun ló sì fẹ́ jẹun ṣé ìka mẹ́ta ló fi bùrẹ́sì أعانكم الله. ló fi jẹ ìka mẹ́ta yẹn ló fi bu àmàlà ló fi jẹ ló fi bu ẹ̀bà ló fi jẹ ló fi bu spaghetti. àwọn ni
ànábì kìí jẹun bẹ́ẹ̀ yẹn ìka mẹ́ta ló fi ń jẹun ìka mẹ́ta ni wọ́n náà fẹ́ máa fi jẹun láyé ní 2027 àbí kíní 26 yìí. ní 1,500 years tánàbì ti lọ sallallahu alayhi wa sallam. táyé ò dàgbà mọ́ ni àwa tá a wà nù lé ayé a develop. ràkúnmílà nábì gùn àtẹ̀sìn sallallahu alayhi wa sallam. ìwọ́n mú mọ́tò ní ìsìn òun wọ plane so àwọn nǹkan wọ̀nyí ṣégbèsè ayé ìgbà yẹn ló fẹ́ máa lò kẹ́ni tó bá fẹ́ lọ mọ́ká nísìn tó bá gun plane káwá sọ pé kò rìn bá bó ṣe ká kó rìn pàtàkì ń lọ mọ́ká ẹṣin lógún láti Mẹ̀dínà ìgbà tó fẹ́ kúrò mọ́ká tó ń sá lọ Mẹ̀dínà ràkúnmí lógún wọ Mẹ̀dínà ẹsẹ̀ ló fi rìn kó tó gun ràkúnmí. ok kí ló ṣe tí wo máa fẹsẹ̀ rìn nísìn ibẹ̀ làwọn afọ́wò ní fíkíù náà ti wọlé a máa pe kinní kan ní kíyàs nínú usulul fiqh ẹni tá a fi wọn nǹkan mọ́ra wọn tá a fi gbèsè gbé ara wọn kíyàsì yẹn ọ̀nà á gbé kalẹ̀ pé ẹni tí ó bá dájú ẹ̀sìn ó gbọ́dọ̀ mọ kíyàsì tí ó fi kan wọn ra wọn wò. kí ni kíyàsí aeroplane ìlà tó wà lálákọ̀ọ́kọ́ ìrìn àjò ìlà ẹlẹ́ẹ̀kejì tí ó wà lókè tá a gbélera wọn tá a fi wọn ra wọn wò ìkíni ó gbé wa débẹ̀. àwa rí i pé ok ẹ̀yìn á gun pléènì á lọ Mọ́kà ìyẹn ti kọ́kọ́ dúró jẹ́ kí ni pléènì ẹ wo inú alukurani yóò tiẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ alukurani yóò sọ̀rọ̀ pléènì o àmọ́ sọ̀rọ̀ nǹkan tó jọ n tó sọ tó jọ òun lọ̀rọ̀ ànábì Sulaiman alayhi salatu wassalam. rawahuha jahrun wa guduwa shahr ìrìn tó jì tẹ́yìn ó tó yá pé tẹ́yìn ó bá rìn ìmọ̀ṣákọ̀ ni pẹ̀lú wàhálà yóò wá rìn láàrin ìrìn alẹ́ sàárọ̀ ìrìn oṣù kan yóò rìn nírìn alẹ́ sàárọ̀. wali Sulaiman riha. Ànábì Sulaiman àṣẹ àtẹ̀gùn àtẹ̀bà fún. guduwu hasarun warawa hasarun. yóò rìn inú àtẹ̀gùn yẹn ìrìn àárọ̀ bẹ́ẹ̀ sí pé oṣù yóò gba oṣù kan
yóò rìn láàárọ̀. ورواه شهر alẹ́ yóò rìn bẹ́ẹ̀ náà ni ìrìn tí ó gba oṣù kan yóò rìn láàárọ̀ yóò rìn lálẹ́ ẹni pé ó lè rìnrìn oṣù kan lọ́jọ́ kan. وصلنا له عين القتر ibi tá a fẹ́ lò nìyẹn. صدق الله العظيم. oṣù kan yẹn tó rìn lọ́jọ́ kan láàárọ̀ sálẹ̀ ní pléènì ó rìn. أكرمكم الله. إياكم الله. àyà kùránì ti júwe pléènì nìyẹn. حياكم الله. ó ti júwe pléènì. ó gbéra nàìjíríà ń bí kú Saudi wákàtí 6 níjọ́ tí wọ́n ń rìn lọ́dún kan. الله أكبر. حياكم الله. أكرمكم الله. ó ti gbé wọlé. tó nǹkan tó gbé wọlé yẹn a lè lò ó fún ẹ̀sìn. súnà náà là ń tẹ̀lé ànábì náà là ń kọ́ṣe. sallallahu alayhi wa sallam. àmórí kẹ́tẹ́kẹ́tẹ́ kọ́ la máa wà bórí ràkúnmí. àwọn ará mọ́sárì ni wọ́n bá fẹ́ ṣépè fún yàn. wọ́n ní rọ̀bùnà yuhagiguka alal gamal. ọlọ́run ó fi ẹ́ sórí ràkúnmí yóò máa tiẹ̀ báyìí. bó ṣe ń tiẹ̀ yẹn fìtínà tí ó fi ẹ́ ṣe. ó dààmú bí ẹni tó rìnrìn hajj nìyẹn tó gun ràkúnmí. bá mi gbé díẹ̀. gbogbo ẹ̀sìn pátápátá anabi wa Muhammad ṣàlàyé ẹ̀ fún wa ni gbogbo ẹ̀ ló sọ fún wa àmọ́ gbogbo ẹ̀ kọ́ lànàbì ṣe gbogbo ntọ́lọ̀ wa ní ká ṣe látòkè délẹ̀ gbogbo ìrìn ajé àti gbogbo ẹ̀ lọ́tùtọ́lọ̀ ní ká rìn bá a bá ní bá nàbì ṣe rìn bẹ́ẹ̀ làwa náà fẹ́ rìn á ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé òun fẹ́ ṣe súnà àfi ká gbé e ṣe pé bá nàbì ṣe gun tẹ́tẹ́ ní kó nǹkan ọ̀gùn kò ní rówó pásítọ̀tì débi tí ó wà á rówó tí ó gun pílẹ̀nì láéláyé ẹ̀. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم
أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة لأيام أخرى وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما سبحان ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واهدنا ووفقنا إلى الحق وإلى طريق مستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. لقد جاءكم لإله في كل أعوذ بجد